àrà kẹ́ńgẹ́ obìnrin yìí gbé òkú àbúrò bàbá ẹ̀ lọ sí báǹkì láti fi ṣonídùúró. ọ̀dọ̀ àwọn ọlọ́pàá agbègbè Rio de Janeiro lórílẹ̀‐èdè Brazil ní ìyáálé ilé kan abilékọ Erika de Souza Nunes wà báyìí. ẹ̀sùn táwọn agbófinró orílẹ̀‐èdè ọ̀hún fi kàn án ni pé ó gbé òkú ẹ̀gbọ́n bàbá rẹ̀ olóògbé Paulo Roberto Braga ẹni ọdún 72 wá sí báǹkì agbègbè náà láti wáá fi yá owó. Aláròyé gbọ́ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé lọ́jọ́ ìṣẹ́gun túsìdéé ọjọ́ 16 oṣù kẹrin ọdún 2024 yìí. $340 owó ilẹ̀ òkèèrè ni Erika fẹ́ yá ní báǹkì ọ̀hún, ṣùgbọ́n ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó máa ṣonídùúró fún un kú ní nǹkan bíi wákàtí 3 sí àkókò tí wọ́n máa fún ní owó èlé náà. bí Erika ṣe ń gbìyànjú láti tọwọ́ olóògbé náà bọ̀wé ní báǹkì, bẹ́ẹ̀ ni olóògbé náà ń sorí kodò tí kò sì lè ṣohun kankan. ṣe ni Erika ń pariwo lé òkú olóògbé náà lórí pé ó gbọ́dọ̀ tọwọ́ bọ̀wé kóun bá lè rí owó èlé náà gbà ní o. nígbà táwọn aláṣẹ báǹkì ọ̀hún ṣàkíyèsí pé òkú ni Erika gbé wá sí báǹkì ni wọ́n bá tètè ránṣẹ́ pé àwọn ọlọ́pàá pé kí wọ́n wá fọwọ́ òfin mú un kúrò lọ́dọ̀ àwọn. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rio de Janeiro ní Brazil ọ̀gbẹ́ni Fabio Luis tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 17 oṣù kẹrin ọdún yìí sọ pé ìyàlẹ́nu ńlá gbáà lọ́rọ̀ Erika jẹ́ fáwọn pé ó gbé òkú ẹ̀gbọ́n bàbá rẹ̀ wá láti fi yáwó ní báǹkì. ó ní oríṣi ẹ̀sùn ìwà ọ̀daràn 3 làwọn máa fi kàn án lásìkò táwọn bá fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ láìpẹ́ yìí. ẹ̀sùn àkọ́kọ́ ni pé ó gbé òkú ẹ̀gbọ́n bàbá rẹ̀ wá yáwó. ẹ̀sùn kejì ni pé ó fẹ́ dọ́gbọ́n yáwó lọ́nà èrú àti pé ó ń ṣe òkú ẹ̀gbọ́n bàbá rẹ̀ báṣubàṣu níta gbangba lọ́nà tí kò bófin mu. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.